Solutions 93.9 FM. Ìlú àwẹ̀ ní Òkè Àdó Ìbàdàn. Àwa olùlọ́nà láyọ̀. Alhamdulillah. Iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba náà fún ti àṣeyọrí hajj 2025. Wọ́n ti ń fẹ̀mí ìmoore hàn sí gómìnà olóríire His Excellency Nàìjíríà Olúwaṣèyí Abíọ́dún Mákindé fún ti àtìlẹ́yìn tó gbọngbọ́n ní òkèèrè tó fi lé gbogbo èèyàn tó ṣàtìlẹ́yìn. Lájọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń ṣàṣeyọrí nígbà gbogbo. Bẹ́ẹ̀ la sì tún kí àwọn aláàjì àti aláàjà 2025 fún oríire. Ọlọ́run gbà á ní bàdà lọ́wọ́ gbogbo wa o. Nígbà yìí, àtètèsùn àtètèjì, àkókò láti sanwó hajj 2026 ti bẹ̀rẹ̀. Èyí tí ìsìnkú lápá pẹ̀lú àǹfààní sọdún ọdún ẹ̀ láṣẹ ní gbogbo ẹni tó bá fẹ́ bá wa ṣe hajj 2026. Ẹ tètè lọ kàn sí àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ sí Pilgrim Welfare Board, Muslim Road, ní Hajj Camp, Olódò Ìbàdàn, ní gbogbo ọjọ́ Monday sí gbogbo ọjọ́ Jímọ̀, ní aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Àbíkẹ́ máa pe 091-3806-5502. Hajj 2026. Ìgbáradì ti bẹ̀rẹ̀. Àlá ó ṣe é rọrùn fún gbogbo wa o. Olùkíni ìwọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akíra kíkí ọlá kíkí táwọn máa fi kíra ní àlàlìjẹ́nà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. À ń kíra káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Basira eléyìí tí àjẹmọ́ ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Àwọn SARS wa tí wọ́n fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n ti wà níbí pẹ̀lú wa. Ara gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo ibi tí a bá wà kí á súnmọ́ tòsí ká dẹ̀ máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ k'Ọlọ́run kó jẹ́ kí ó ṣe wá láǹfààní àmín. Àwọn SARS wa tí a tún máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu wọn lálẹ́ gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ tẹ́lẹ̀. Wọn náà ní Saf Sulaiman bun Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè. K'Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmiddin wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó sì wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́, àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Sallallahu alaihi Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀
àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ìlànà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéda kìyàmà Allahumma amin. A kí gbogbo wa ní gbogbo ibi tí a ti ń gbọ́ wa àtàwa tí à ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook àti tá a máa padà wò lórí YouTube wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ní àkọ́kọ́ à ń fi àná Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run bàbá wa Gbanimadu Arabi and Nigeria kẹ́kọ̀ọ́ sí mi fún wọn wọlé àdọ́kọ̀ tí wọ́n kọ́ wa ní kéwú tí bàbá Madu kó wa lé lọ́wọ́ gbogbo àwọn tí ń bẹ láyé náà wọn Ọlọ́run balẹ̀kọ́lá bá ní ṣàlékún dáadáa fún wọn. Àwọn bá wa ní ìlú Ìbàdàn Ọlọ́run balẹ̀kọ́lá bá ní kí àwọn tí wọ́n ṣẹ́kù fún atáhùn rí wọn wọlé àgbóló ńlá ilaha illallah. Akíọgbọ ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń gbọ́ wa Ọlọ́run kó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa. Iléeṣẹ́ Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná wala la hawla wala quwwata illa billahil azim. Ní alẹ́ ọ̀rọ̀ tí ń lọ òun náà ni torí pé ẹ rí i pé àwọn máa ń sọ pé tí ó bá ti lè jẹ́ pé tó bá ṣẹlẹ̀ lórí Facebook tá a sì rí i pé ó pàtàkì ká sọ kó lè bá jẹ́ àǹfààní tá a bá ti rí i pé àwọn èèyàn kan fẹ́ máa gbèrú ju wọlé a gbọ́dọ̀ tètè ká clear rẹ̀. So n tí a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ òun náà ni wíwọlé tí Dr. Ahmad Gumi tí wọ́n wọlé sí ìlú Ìbàdàn ní ìjọ Wednesday so tí wọ́n wá sí conference ní UI. Gumi torí àwọn tá à ń gbọ́ wá lé ìmọ̀ fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kò yé dáadáa. Gumi ni ìkànnù àwọn àáfàá láti ilẹ̀ Haúsá tí ó jẹ́ pé àwọn bandit àwọn tí wọ́n máa ń jiyàn gbé tí wọ́n gba ransom tàbí àwọn tí wọ́n máa ń jiyàn gbé tí wọ́n pààyàn tí wọn ò tiẹ̀ ní gbà kankan tàbí àwọn tó jẹ́ yí pé wọ́n kàn lọ destroy ààyè kan tó láì nídìí kankan kì í ṣèjọba lọ́rọ̀ wọn o wọ́n kóra wọn jọ tó tí wọ́n ń ṣiṣẹ́ yẹn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ààyè nílẹ̀ Haúsá tí wọ́n ti ń tàtàpòrò dé àwọn ibìkọ̀ọ̀kan náà ní ilẹ̀ Yorùbá kọ́nà balẹ̀kọ́lá kọ́mọ̀jì ká bọ́wọ́ sí ọwọ́ aburú. So wíwá Gumi conference kan bẹ so ẹni tí a ń pè ní Gumi òun lẹ́ni tó jẹ́ wípé gbogbo àwọn tí ń ṣe láàbì yìí òun máa ń sọ fún ìjọba pé òun ọ̀nà negotiate pẹ̀lú wọn pé kí ni wọ́n fẹ́ so tí wọ́n ó sì lọ bá wọn ṣe meeting wọ́n máa lọ bá wọn ṣe meeting ìjọba náà sì mọ̀ sí wọ́n lọ meeting so wọ́n lè lọ bá wọn ṣe meeting tí wọ́n bá débẹ̀ so wọ́n á sọ fún ìjọba pé ẹjẹ́ á ṣe báyìí o ẹni tí wọ́n ń pè ní Gumi ni mo ṣàlàyé hàn. Kẹ́ni nígbà wọn fẹ́ lọ ájì ìjọba Saudi dá wọn padà ní last year wọ́n ti dé Jeddah kíjọba Saudi tó ní rárá ẹni tí ń bá wọn agbésùmọ̀mí tí ń bá wọn ṣe é papọ̀ tó jẹ́ pé òun ni ó sọ pé ẹ jẹ́ ká lọ negotiate pẹ̀lú wọn tó àwọn ò lè gbà láàyè kó wá sí Saudi wọ́n sì dá Gumi padà so ìjọba Saudi ṣe báwọn ẹni wá sí Ìbàdàn ibi tá à ń lọ ni síbi conference kan àpérò èyí tí ó jẹ́ wípé ó ṣẹlẹ̀ ní University of Ibadan àpérò yìí a fẹ́ béèrè pé àwọn wo ló ní gangan ṣé àwọn àáfàá ilẹ̀ Yorùbá ni wọ́n ní àbí ta ló ní torí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí máa pín wọn sí èèyàn 3 àbí 4 làwọn tí ń sọ̀rọ̀ so ẹ jẹ́ kíkọ́ ra mọ́ mú bọ̀ báwọn mo máa ń láì kéèyàn ọ̀rọ̀ àṣàlàyé kó lè bá a yé torí pé olùkọ́ni ni àwa tíṣà ni wá. Àwọn tí wọ́n gbé prógámù yìí kalẹ̀ àwọn ní Supreme Council for Sharia ní Nàìjíríà àwọn ikọ̀ tí ìjọba recognize pé lórí ọ̀rọ̀ Sharia òfin Ọlọ́run ní Nàìjíríà o àwọn tẹ́ pè sí o òun ni àwọn ẹni tó ọmọ Haúsá ní máa ń sábà jó lórí kódà ọmọ Yorùbá ò lè bẹ́rì tó bá yàtọ̀ sí bàbá wa Shehu Adéyàtúlá tí wọ́n ṣẹ̀ gbéṣẹ̀ àwọn ẹ̀nà àkọ́kọ́ ọmọ Yorùbá tí ó débẹ̀ kọ́lọ́mbà ní kẹ́ bàbá
so ipò yìí àwọn Haúsá ni wọ́n máa ń gbà bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yìí náà Haúsá náà lọ gba wájú nínú ọ̀rọ̀ ẹ̀sìn ní Nàìjíríà tàbáyà ń tara wa jẹ lọ́wọ́lọ́wọ́ ńlọ́kù kódà nínú ọ̀rọ̀ darí àwọn náà ni so àwọn nọ́mbà wà Nàìjíríà èèyàn fẹ́ o èèyàn bá máa jókòó kọ́ máa jápá mọ́nú àwọn ò ní parọ́ fún ọ nítorí wá jẹ́ reality á sọ so bàbá wa Alhaji Adíá nígbà tí wọ́n jáde láyé kọ́lọ́mbà ní forí jì wọ́n so wọ́n yan ọmọ Haúsá míì gẹ́gẹ́ bí president general so ẹni tí wọ́n fi ṣe gbákejì wọn òun náà ni bàbá wa Alhaji wa Isa Akíndélé Salahuddin so mo rò pé àbá tí mo dákọ̀ ẹ̀ fún gbogbo ẹni tó bá mọ̀ wọ́n dáadáa yọ ọmọ yìí pé àáfàá súnà àáfẹ́ ẹ̀sìn tí wọ́n gbé òdodo lọ́wọ́ tí wọ́n sì nífẹ̀ẹ́ ká pèpè sójú ọ̀nà tọlọ́run bìlẹ̀ hikma tí wọ́n èso ní kankan tí wọ́n sì sùn máwọn àgbàlagbà látànà wá kódà ń bẹ náà bàbá wa tí wọ́n ti jẹ ìmáàmù rí ní ìlú Ìbàdàn tí a wà ìtọ́jẹ́ yìí pé ìntàràjì sábà sọ fún wọn báyìí òun ni wọn ò sì pé ṣé ń tọ́ fẹ́ nù ọmọ dáadáa lọ jẹ́ lọ́dọ̀ wa ó fẹ́ pé Alhaji wa Isa Akíndélé Salahuddin wọn ò sí nínú agbésùmọ̀mí wọn ò sí nínú ẹni tí ń rágbà àfin àáfàá tí wọ́n yanjú tí wọ́n sì ní orúkọ rí òun ni wọ́n kọ́lọ́n àfààní ọlọ́run àfibẹ́lọ́n ọlọ́run jẹ́mi bàbá wa yìí ọlọ́run jẹ́ wọn ó gùn fún wa gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn yọmọ yìí pé ìkẹ́ Ọlọ́run fi wọ́n ṣe fún wa nílẹ̀ Yorùbá kọ́lọ́n má fi wọ́n pa wá lẹ́kún kọ́lọ́n kọ́ wọlé àjọ kan so rẹ̀ kọ́ wọlé agbóhùn la ilaha illallah so tí bàbá wa Alhaji wa Isa Akíndélé nù àwọn ní igbákejì president general fún Supreme Council for Sharia ní Nàìjíríà àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n wá gbé àpérò ìkalẹ̀ ẹ̀rí kí mo lọ́mọ Haúsá ni máa ń jẹ kínní àwọn náà ni wọ́n dominate ẹ̀ so wọ́n dẹ̀ ti ṣe àkọ́kọ́ rẹ̀ ní last year tí wọ́n sọ̀rọ̀ lórí àpérò wọn náà ní ké ẹ jẹ́ ká pe àáfàá káàkiri Nàìjíríà nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá nílẹ̀ Ìgbò kí wọ́n kájọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ insecurity in Nàìjíríà àìmọ́ ní ètò ààbò tó péye ní Nàìjíríà kí lọ́nà àbáyọ ìjọba àpapọ̀ lókè wọ́n recognize wọn so ìjọba máa ń sọ fún wa pé ẹ̀yin náà fún anímọ̀ràn ntẹ́yìn náà bá rò so wọ́n dẹ̀ sí alákọ̀ọ́kọ́ ọwọ́ adélẹ̀ kejì yìí wọn àwọn Yorùbá tó wà mẹ́rin wọn ni èwo ni ká máa wá sílùú yín nìkan ẹ̀yin náà wá ṣe ní ọ̀dọ̀ wa so wọ́n wá gbà láti wá ṣe sẹ́wọ̀n pé it's just like gbígbà tá a lè pè ní federal government program ni torí pé wọ́n yéé ṣe state wọ́n yéé ṣe rábítà tó jẹ́ tilẹ̀ Yorùbá tó jẹ́ báwọn agbára wọn tó ju rábítà lọ torí pé àwọn àti bàbá wa Tinubu lókè o ni wọ́n jọ ń ṣe kíni o ni wọ́n jọ ń ṣèjọba so tábà ti sọ pé àwọn àti bàbá wa Tinubu ní ẹjọ́ ń ṣèjọba á rí i pé àwọn tí yóò wà ń bẹ́ẹ̀ àwọn ọmọ Haúsá náà ni wọ́n pọ̀ o wọ́n wá gbà láti wá sí ilẹ̀ Yorùbá wọ́n á mú yunifásitì àgbà ní Nàìjíríà ìyún University of Ibadan tó jẹ́ pé University of Ibadan wọn ò lè allow ntọ́jẹmọ́rọ̀ terrorist láíláí so kódà ìbanilórúkọjẹ́ ní ọ̀jẹ̀ fúru University of Ibadan so ibẹ̀ ni wọ́n wá lò kí ni táwa fẹ́ lọ àpérò yìí wọ́n fún kálukú ní invitation orúkọ àwọn tí wọ́n ṣe wáàsí ti wà àwọn tí wọ́n sọ̀rọ̀ ó ti wà lórí invitation tí wọ́n ti tẹ program kò sorúkọ Gúnmi bẹ́ẹ̀ Ìmáàmù Àbújá wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn láti nọ́ọ̀tì bàbá wa Àgbàlagbé ní wọ́n wà náà orúkọ tó wà ń bẹ̀ ṣé mìíràn ilé àwọn wà ń bẹ̀ Professor Abdulhafiz Ọládòsù láti UI tí má dá kọrú àwọn báwọn Professor Abdulhafiz Ọládòsù láti UI mo rò pé wà náà máa wọ̀n so Professor Uthman ní àti UI tí wọ́n jẹ́ ìmáàmù UI lọ́wọ́lọ́wọ́ báyìí so àwọn sì tún ní HOD Arabic and Islamic Study Department of Arabic and Islamic Study ní University of Ibadan ní UI lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà sì tún ní current chief imam of University of Ibadan UI so orúkọ wọn wà ń bẹ àtàwọn Sheikh Imran Dr. Imran Eleha orúkọ wọn wà ń bẹ Alhaji wa Kúnlé Sani tí wọ́n jẹ́ chairman Muslim community lọ́yọ̀ state
orúkọ wọn wà ń bẹ̀, kò sorúkọ Gumi tí ń gba àwọn báńdíìtì tí máa ń bá wọn sọ̀rọ̀, kò sorúkọ Gumi ń bẹ̀. ṣé ìmọ̀ ń ṣàlàyé gbogbo eléyìí fẹ̀yìn ara alé nítorí pé ọ̀rọ̀ tó wá ti lọ́dún social media àwọn àsọmọgbé wọ́n máa fẹ́ fi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún yín nínú àdúgbò. ṣe tó dáwọn alùsùnà o, Gumi wá ìbéèrè mi wá ní pé ṣé kò ní sí wàhálà pẹ̀lú wíwá Gumi? sọ́kàn wa balẹ̀, sẹ́mi wa balẹ̀ lé lórí. Gumi wá síbẹ̀, wọ́n wá fún lọ́rọ̀ sọ. làwọn èèyàn bá ní a bá gbé ní a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àwọn alùsùnà gbogbo àwọn tí wọ́n kà kalẹ̀ ẹ bá gbọ́ o, wọ́n pọ̀ gan o lóríṣiríṣi o. kódà wọ́n invite àwọn àbáwá sùnmùrà, wọ́n invite torí pé scholar ni wọ́n pè é. wọ́n fẹ́ kó yí wa pé interview pé ẹni bí ni oníbídíà, gbogbo ẹni tí bá ti ń kórìíra súnà ẹni ibi ni wọ́n, òpùrọ́ ni wọ́n máa ń parọ́. kódà nínú invitation wọ́n invite rábítà alẹ́ Yorùbá, president general Baba Keulere láti Èkìtì, àwọn ni president general gbogbo rábítà, bó ṣe jẹ́ pé wọ́n yìí sọ̀rọ̀ president general lé wọn. so wọ́n fún wọn ní invitation, wọ́n sì rán wọ́n fún ìmáàmù Àkúrẹ́ náà ní invitation, ṣùgbọ́n baba president general rán ìmáàmù Àkúrẹ́ wá, ìmáàmù Àkúrẹ́ náà tún wá lórúkọ ara wọn kẹ́lẹ́ bá a mọ̀ pé sọ̀rọ̀ Boko Haram nù. wọ́n pe àwọn bàbá náà, wọ́n pe rábítà, gbogbo rábítà lẹ Yorùbá sẹ́yìn kìí tó máa ti sẹ́ndì kan sí rábítà ọ̀yàn aṣojú lọ ni. kẹ́lẹ́ bá a mọ̀ pé kálukú tẹ́ má dẹ̀ fún ní invitation, tẹ́ má fún ní invitation letter, ó lè mẹ́tẹ́ẹ̀jọ pàdé ní conference. kọ́ lọ di yùmù tó wà pé nǹkan ní conference àpérò, wọ́n ní ìwọ náà wá síbi àpérò yìí o. nígbà ẹ bá débẹ̀ lẹ́ẹ̀mọ́ rí ká wọ́n pe lágbájá náà, wọ́n pe tàmẹ̀dù náà. so lórí ẹlòmíì tí kọ́kọ́ ń bú ẹlòmíì ká ẹ sì lọ jókòó bí irú ìjókòó bá yẹn. àwọn abiọ́lé rè é pé ṣé kálukú mọ mẹ́tí ọ̀ wà níbi conference àbí tí wọ́n pè ọ lọ conference lágbàáyé tí wọ́n mọ̀ bèrè ta ní bọ̀ sóbèrè àwọn ọ̀gá kẹ́dà kan wulẹ̀ pé ní tí wọ́n pè ní conference nù kí sọ̀rọ̀ pé à ń ṣe wàlímà náà agboolé nǹkan ìkàtọ́rẹ́ lòmíì ó lókà gan. so wọ́n wá ẹni ìwà wa nígbà ẹni ìwà wa so wọ́n wá fún lọ́rọ̀ sọ, àwọn èèyàn wá fún bọ́ọ̀tà pòròpò, kálukú wa ń sọ̀rọ̀ kódà ẹlòmíì ń bẹ wọ́n gbowó fún pé ọyá tètè bọ́ta. so àwa pín àwọn tí ń sọ̀rọ̀ sí ọ̀nà mẹ́ta àbí mẹ́rin. àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tí ń sọ̀rọ̀ wọ́n rí i pé kò yẹ kí irú ìjókòó yìí kó lè accommodate Gumi tó jẹ́ pé òní ń bá wọn bandit tá a sì máa burú táwọn bandit ṣe kí ni ó tí wọ́n ń ṣe tó jẹ́ pé àwọn máa ń rí lórí screen báyìí à ń rí torí pé bó la sì fẹ́ mọ̀ kí n lọ bá àwọn bandit àwọn agbésùmọ̀mí àwọn tí ń pa àwọn èèyàn àwọn tí ń káwọn èèyàn bó la sì fẹ́ mọ̀ kí n bá wọn lọ negotiate yìí pé kí lẹ fẹ́ lọ́dọ̀ ìjọba tẹ́ ẹ̀ fi ní pààyàn mọ́ ṣé bó rí tẹ́lì náà láti ń rí orí screen náà láti ń rí orí social media láti ń rí sọ ẹ kárí irú ẹ̀ gan Yorùbá ní kíní kan ẹrù ẹwọ́ olókèlè ń wo ẹ̀wù sálẹ̀. ok in tí a ń lọ tí a ń fídíò èèyàn tá a sì rí fídíò ń ta tí a ń gbé social media lọ sí nǹkan àṣírí nù mọ́. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tó bá fẹ́ gbọ́ mi mo fẹ́ kálukú sí làákà ìrẹ̀lẹ̀ mọ̀mọ́ kọ́kọ́ dìtà mí kó tó gbọ́ réèyàn ẹ̀rẹ̀ lómi yóò ti máa kọ̀ nǹkan ẹ̀ tí mọ̀ kí eléyìí tẹ́wọ́n Yorùbá bá sọ pé ọ̀ràn ọwọ́ ni ọgbọ́n alákọ̀wé wa ní tí ẹ̀ mí ni pé tó wákàtí bá rò tí bá ti ń kọ̀ nǹkan lọ ṣùgbọ́n ẹni tó bá ń làákà ọpọlọ ní làákà rẹ̀ wà lọ́gbọ́n rẹ̀ ọ wà yóò ron tí yóò kọ̀ kíkà jẹ́ pé yóò kẹsàrí máa táìpù ọkọ̀ gbọ́ mọ́dìtà mi ọ̀tà pẹ́lẹ́ ní ìkẹ́pẹ́ kí ni wọ́n sọ ìwọ gbọ́ nẹ́kọ̀ wa máa yọ tọ́lọ́ bá ní kí nọ́mbà 36 rẹ̀ kọ́ fọ́nṣẹ́ dáadáa ó lè máa jọ irọ́ kúrò nínú òótọ́ ó lè ròdòdó fàyọ mọ́ gbé ìjọta wá níbo la sọ dé. sọ̀rọ̀ nípa owó Gumi báwọn kan wá kó sí. àwọn kan òkú kọ̀ yẹ kó wá àwọn ènìyàn dẹ̀ wà sincere torí pé wọn ò mọ̀dí wọn ò ká sọ yẹ kẹ́ ẹ pè wá irú àwọn ẹni bá wọn kéré tẹ́ ẹ bá ti lè ṣàlàyé ọ̀rọ̀ fún pé ìdí tó fi wá ní torí pé àwọn ní èso kùrọ̀ wọn gbà yín gbọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá jókòrọ̀ tó bá rẹ̀ ń tí ń sòótọ́ ọ̀rọ̀ fún bóun ṣe rí náà ni ó ṣe gbà pé
ẹnì kejì rí toró kúrọ̀ lónìí tí wọ́n kó máa ń parọ́ yóò máa ní kéènì irọ́ ni à ń pa kì í ṣe bó ṣe rí nù in tó sì ń bẹ̀ wala takifu ma laysa laka bihi ilmun inna as-sam'a wal basara wal fu'ada kullun ulaika kana anhu mas'ula. So ọlọ́run ni wala takifu ma laysa laka. in tó ọ̀bà ní máa ń pa rẹ̀ mọ́mọ́ sọ má jẹ́ Facebook kó bá gbèsè ayé rẹ̀ kọ̀ọ̀kan máa kọ̀ nǹkan má jẹ́ àwọn tẹ́ ń tẹ̀lé wọn kún ọjọ́ ọ̀daràn wájú ọlọ́ torí n tó fetí ẹ gbọ́ n tó fojú ẹ rí n tó fọkàn ẹ rò gbogbo ẹ lọ́wọ́ bí ọ léèrè náà. ìpín alákọ̀ọ́kọ́ náà ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ń kọ́mẹ́ǹtì tẹ́ ń jáde sọ̀rọ̀ ìpín alákọ̀ọ́kọ́ yẹn mo ló kéré. ìpín ẹlẹ́ẹ̀kejì òun nìpín àwọn tó jẹ pé onísùnà ni wọ́n ṣùgbọ́n àṣejù wọn pọ̀ àwọn tí wọn ewúlẹ̀ ní tọ́pìkì pẹ́já kọ́ àwọn èèyàn lẹ́sìn wọn èní kiri kan kí lẹ́nìkan ṣe tọ́já sì ṣe òní tọ́pìkì jẹ. ibi ọ̀rọ̀ ayédè yìí ẹ wò tí ìbá ti kọ́ bá ń yà síbi àwọn ọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ẹlòmíì ò ní tọ́pìkì o yọ kẹ̀gẹ́ fídíò wọn sọ báyìí yọ àmọ́ play rẹ̀ yọ àmọ́ sọ kékeré lórúkọ rẹ̀ àwọn tó jẹ́ pé àwọn oṣùnà táwọn wulẹ̀ gbà pé tẹ́nìkan ìbá ti sọ oṣùnà kọ̀yọ́kọ́ ọba dúró àwọn eléyẹn náà kéré so àwọn náà ń comment ṣùgbọ́n wọ́n kéré bẹ́ẹ̀ bá wá ṣàlàyé fáwọn ẹni tí ẹ jù bẹ́ẹ̀ lọ wọn ò wulẹ̀ nígbà náà. ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi conference yẹn gangan ń lọ fa bí wọ́n ṣe jáde nígbà wọ́n padà rí Gumi ń bẹ̀ ń lọ fa bí ẹ ṣe fòbọ́ta kẹ́hìn ó ti ẹ̀dá kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan bẹ tó hìtì wọn pẹ̀lú ọ̀rọ̀ tí Alhaji Kunle Sani sọ tí wọ́n jẹ́ Muslim chairman Muslim community tí wọ́n ta fàbẹ́ nìkan pé sẹ́ni yìí lè sọ pé òun yọ máa ń mọ̀gùn mọ́ sọ pé kò tó bẹ́ẹ̀ láti sọ pé òun yọ ọ̀rọ̀ yẹn òkú ọ̀rọ̀ ńlá ni kàbà àwọn yìí ti ń japoró káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn rí fídíò ni never capitalize lórí pé ẹnu wọ́n ti kọ́ bandit wọ̀ lóò wọ́n di mélòó ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin òun làwọn tó jẹ́ pé ọ̀tá súnà ni ẹ́ wọ́n kórìíra súnà búkúbúkú ìkórìíra súnà àti lára tó wá kún fún bí àwọn Sòróyè sẹ́mi àwọn tí wọ́n ń pè Sòróyè àwọn tí wọ́n dupò kan tó bọ́ mọ́ wọn lọ́wọ́ tó wá bọ́ sọ́wọ́ ń súnà àpòrò eléyìí ń wulẹ̀ wà ńlẹ̀ wọn ò sọ̀rọ̀ láti ẹjọ́ ìtẹ́lẹ̀ o àwọn Sòróyè nígbà wá rí i pé oyè máa ń bọ̀ mọ̀ bọ̀ sáwọn lọ́mọ tí wọ́n bọ́ sọ́wọ́ ẹlòmíì bí ẹ ṣe wá rí fídíò lẹ́yìn sẹ́mi wàhálà o nẹ́bà bọ́ta so sẹ́mi wàhálà nẹ́bà bẹ̀rẹ̀ sí ní pariwo àwọn ti kó kíní wọ̀lú o sọ́kàn wọn balẹ̀ mbàdàn o irọ́ ni o àwọn Sòróyè nìyàn àwọn ni wàhálà wọn wá pọ̀ wọn ò tó fún àwọn bloggers lówó ẹ tún máa gbé ní kíní kan ní tí mò ń pariwo rèé o ní tí mò ń ti kíní kan ní kẹ́dà kò kílẹ̀ pariwo níta fi sọ pé ọ̀rọ̀ tàwíìdù ni wọ́n fi máa wọlé ọ̀rọ̀ ọmọ Ọlọ́run lọ́kàn ìwà ń sọ tí ń dùn torí pé àwọn kódà ibi ọ̀ka wọn láàdé wọn ni àwọn iná ní níta alẹ́ tí wọn ọ̀jọ̀wọ́ ọwọ́ bá wọ́n tún sọ ń bẹ̀ ẹ ti rí kó dùn wọ́n pé wọ́n máa ń bá wọn ló kọjá wọ́n fẹ́ pa mí ni ẹ mọ̀ kí ẹ̀ máa tún sọ bá wọn pé Ọlọ́run ni ò fẹ́ mi ní lọ́wọ́ gbogbo bí náà ti ń bà mí lórúkọ jẹ́ gbogbo bí náà ti ń ṣe gbà kódà àìmọye nǹkan tó yẹ kó tó ń lọ́wọ́ tí wọn ò jò tó ń lọ́wọ́ wọ́n tó wá gbé kiri ẹ ti rí i pé ọ̀rọ̀ kan ń dùn àwọn lọ́wọ́ kò sí tẹ́ ẹ lè sọ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti gbà Islam láti bí oṣù mélòó kan nítorí ipò tí wọ́n wà ńgbà tí wọ́n wá gbà Islam tí wọ́n ò sọ̀rọ̀ gbogbo tí ń lọ láyé wọ́n dá a lé Ọlọ́run òkè èmi ló ń pìtẹ́ndì fún kọ́wọ́ ló lè bá a bá so èmi ẹ̀yin ò lè tẹ̀ mí níbo nígbà wọn wà bá wọn á bọ́ta padà wọn á ṣe bí sẹ́wọ́n ṣe gbogbo èèyàn lẹ́lẹ́bọ lọ́dọ̀ wọn torí pé wọ́n wulẹ̀ àwọn tí ń gbìjà gan fọṣẹ yẹnjò ni àwọn tí wọ́n sọ pé jẹ́ ká kó gbẹ papọ̀ àtàlágbó àti gbá àtàwọ àtẹni rọ ni ọ̀tẹ́lẹ̀ tí ń bẹ́nu Kùránì ìrẹsẹ́ rí bá múnàfíkì ṣe máa ń tẹnu so bí múnàfíkì ṣe máa ń tẹnu tí wọ́n yẹn
kò ní òdodo, kò lódodo nínú ìlara ni. Kódà kára àwọn tí wọ́n jẹ́ aláṣejù nínú súnà, àwọn ọmọ wọn fẹ́ sòdodo àkàwọn sọ pé àṣejù yín ti pọ̀ jù, àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ tó yẹ ká ṣe báyìí, àníyàn wọn ò dodo. A lè sọ pé wọn ò ní methodology, a lè ní wọn ò ní kíní kan, ṣùgbọ́n kì í ṣe pé àníyàn kábà nǹkan jẹ́. Wọ́n yéé ṣe bá ṣe jẹ́ sẹ́ráwé eléyìí àmọ̀ wọn. Now tó wá yẹ kí Gumi ọ wà? Ìbéèrè, ṣé wíwá rẹ̀ ṣé bandit ni? Àwọn wo ló pe Gumi? Àkọ́kọ́ àwọn tó ṣe program ṣẹ́ni tá a fẹ́ sọ yìí, à sọ nítorí ẹnì kankan tó ti báyìí, à ń sọ nítorí ẹ̀yin tẹ́ ń wà nílé tó jẹ́ pé irú àwọn kàtígórì kẹrin, àwọn wounded lion tí wọ́n lé ipò tí wọ́n wọ̀ ọ̀gbá, tí wọ́n ń pariwo káàkiri, ẹgbà wá o, àbáwá Tinubu, àbáwá kìnnìkan ìkankan, wọ́n tún fẹ́ lòmíì tó yẹ kó níṣẹ́ nílùú èbó tí yóò ríṣẹ́, wọ́n fún lówó. So ìyá mi lè bọ́ta kìnnìkan, so wọ́n bọ́ta. Àwọn ẹni tó jẹ́ pé àáfà àwọn tí wọ́n ju òkò ọ̀rọ̀ sí tí ń dùn wọ́n, kàtígórì kan náà làwọn mẹ́ta. Number 3 and 4 kàtígórì kan náà wọ́n wà. So torí ìtafà àwọn ènìyàn fi wá ń ta bá kì í ṣe pé nítorí kankan mí bẹ́ẹ̀, nítorí pé ó yẹ kẹ́ ẹ mọ analyse fídíò, kẹ́ ẹ wò pé kí ni Gumi sọ, ta ló pè wá bẹ́ẹ̀. Àwa wá ń sọ fún yín categorically, so ti yí báyìí ò ní pé wallahi ẹ̀yin òwúlẹ̀ nígbàgbọ́ nù wà láyé. Wọn àwọn àáfàá wa ńlẹ̀ Yorùbá, gbogbo àwọn àáfàá tó wà ń bẹ̀ wọn, wọn àwọn kọ́ ni wọ́n invite Gumi, wọn ò sì mọ̀ sí wíwá Gumi. A ní àwọn tó gbé nǹkan kalẹ̀, Supreme Council for Sharia ní Nàìjíríà, tí ìbá ṣe pé ẹ bá luko, tí èso pé ó de jálábì tẹ́ ń lọ, kò jẹ́ ká ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. So wọn ò mọ láti Àbújá wá. Gumi ó wá bẹ̀ yẹn without any invitation lọ́dọ̀ àwọn àáfàá wa ńlẹ̀ Yorùbá tí wọn ò sì mọ̀ sí. Ẹ wá mọ̀ gbọ́, wíwá rẹ̀ wá sèso rí, ó sèso. So rúbàdàn ọ̀rọ̀ tí náà fẹ́ à mélòó nǹkan mi táwọn ọmọ wòye pé aburú ni, ṣùgbọ́n tó padà mú dáadáa wá. Ó sèso ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ń bẹ̀, ó yẹ ká derive àwọn pọ́ìntì kan níbẹ̀, ṣùgbọ́n abó táwọn yẹn fẹ́ ṣe kò jẹ́ wọn lè derive pọ́ìntì yẹn. Nígbà tó débẹ̀, èmi gẹ́gẹ́ lọ sí conference yẹn, mo sì gbọ́ sí, ṣùgbọ́n mi bí sí ìjọ náà tó ti yé báyìí, mo bí sí. Kódà Mùdírù Ajígini àjọpẹ̀rẹ̀ wọn ní sẹ́ẹ̀lì lọ́wọ́, mo ní tí ń bá pẹ́ ibi tí mò ń lọ, èmi náà fẹsẹ̀ kan yá bẹ̀, ẹ̀yẹ́ máa ń so. tó wọn ò bá jọ lẹ́kọ̀ọ́ wa mọ́, wọn ò bá jọ lẹ́kọ̀ọ́ wa mọ́, báńdíìtì ni tó ti yé báyìí, wọn ò bá jọ lẹ́kọ̀ọ́ wa mọ́ ni. So ó wá dùn mí gẹ́gẹ́ bí ìṣe lọ kí aládé torí irú nǹkan báwọn kò yẹ kí èèyàn ọmọ lọ, èèyàn náà tó fi lè kọ́ àwọn ẹ̀kọ́ mi. So ìgbà tá Gumi dé, tí à ń ká sọ pé kò wọ́n invite ẹ̀, Imam Abuja wà náà, kò sóhùkọ rẹ̀, invitation wà inú polówó, gbogbo fídíò tí wọ́n sẹ́ndì, àwọn àfáà wa ńlẹ̀ Yorùbá ló ṣe fídíò, wọn ò mọ̀ pé Gumi ń bọ̀, ó wá dé. Nígbà òde, àwọn tí ẹ wà ń bẹ̀ gangan ní à ń sọ fún mi yìí o. So wọ́n ní nígbà òde, múdù àwọn àfáà wa change ọkùnrin, ṣùgbọ́n náà wo lọ́gbàdé bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sọ, tí ẹ bá ń sọ̀rọ̀ nípa Gumi, ẹ̀yin náà ti mọ ẹni tí ń pè ní bàbá Gumi jẹ nípìnlẹ̀, ẹni tó ní Ìzálà òun ni bàbá ẹni tí wọ́n ń sọ yìí. Àwọn jàmáà Ìzálà nílẹ̀ Haúsá, àwọn náà wọ́n wà ní Supreme Council for Sharia, àwọn lókè gẹ́gẹ́ bí ààrẹ. So àwọn náà wọ́n mà sọ gbogbo torí pé ilẹ̀ Haúsá ni. Ọwá tù wọn tí wọn ò notify àwọn tó wà níbí pé a fẹ́ lọ sí conference kan ní kinní o, ẹlòmíì lè sọ fún yàn. Wọ́n wá. So nígbà wọn wá débẹ̀ tí Gumi dé, àwọn àfáà wá wò pé ta lọ́pọ̀ ọkùnrin wa. So ọ̀dà ṣé bí ẹ ṣe dé ẹlẹ́kan ní ẹni tí wọ́n bá mọ̀ sí ọyẹ wọn ó lé bọ́ta
kí wọ́n lè kó ń bẹ̀ irú lílé bọ́ta ìjọba ìsìláàmù mu ẹ dákun ṣé Gumi gangan ni bandit nǹkan àkọ́kọ́ nù tí wọ́n fi lé bọ́ta a wá béèrè wípé Gumi tẹ́ ni wọ́n lé bọ́ta yìí kí lẹ́sẹ̀ rẹ̀ tí wọ́n fi lé bọ́ta àlejò tó wá tó dé lóòótọ́ kò dágbére fún ẹ ọwọ́ adé lílé bọ́ta ni wọ́n á kàn pé ọ̀yá ẹ lé bọ́ta irú ẹ̀rí tá a máa ń mú wá fún yín níbi ọ̀rọ̀ tí ọ̀lẹ́rìí tẹ́ ẹ máa ń sọ kí lọ́rọ̀ náà ó ní nípa ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ ẹ máa ń sọ nípa tọ̀là alibadiru aleina min saniyati liwada sẹ́ẹ̀kì wọ́n máa ń sọ pé anábì ipe ń jọ́tà anábì wọ Mọ̀dínà ọ̀rọ̀ yẹn ọ̀lẹ́rìí òun ọ̀kọrin pàdé ànábì o wọn ò lùlù pàdé rẹ o wọ́n wá ní àwọn ará Mọ̀dínà wọ́n wá kọrin pàdé ànábì pé tọ́lá alibadiru aleina min saniyati liwada ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ múlẹ̀ o àwọn á máa ń sọ fún yín pé tẹ́ ẹ bá ní wọ́n kọrin pàdé ànábì níjọ́ náà a wà ní òkè àgbàpò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n for argument's sake a wá ní àgbàpò rí bẹ́ẹ̀ pé òkè èèyàn ń bọ̀ ń bì kan kò dé bẹ́ẹ̀ rí àwọn ará abẹ wọ́n wá ṣe nǹkan tí ò lẹ́tọ̀ sójú ẹsẹ̀ náà ní tí a tún wọ́n pé ó yẹ padà ẹ mọ́ kọrin kọrin the first day díẹ̀ ìkọrẹ́tì nǹkan ọlẹ́kọ̀ọ́ pé irú rẹ̀ náà ni bó ṣe wọ bẹ́ẹ̀ náà kan ni ẹ bọ́ta ṣé kódà kọjá pé máa ń lọ negotiate pẹ̀lú àwọn bandits tóòtọ́ ìyẹn já kó ní mùsùlùmí kọjá kó mùsùlùmí náà torí ẹbọ lóòótọ́ á sọ pé mùsùlùmí ẹ̀hẹ̀nà mùsùlùmí ìpànlé mùsùlùmí burúkú ní gbogbo ẹni tó bá sọ̀pọ̀tì ìpànìyàn mùsùlùmí ọ̀daràn ni so àwọn àbẹ̀rẹ̀ pé ṣé Gumi sọ̀pọ̀tì so ní tí kálukú ń gbọ́ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn afáwa ní ọ̀rọ̀ ti pín méjì tá a bá fọ́kùnrin lọ́rọ̀ sọ́ńbì táwọn èèyàn ti rí tọ́ wọlé wọn ò ní wọ́n lọ ṣe secret meeting kan ni ẹ má bá ṣe secret meeting kankan ẹ má bá sọ nǹkan kan ihun tí ẹ wá fún ni pé ọ̀rọ̀ insecurity tá à ń sọ lọ́wọ́ yìí ẹni kí ni allegation tí wọ́n fi ń kàn kọ́ wá defend ẹ̀ tí wọ́n ní òní kọ́ wá defend ẹ̀ sí ju gbogbo ayé ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ sì fún ní 12 minutes kò fi sọ̀rọ̀ kì í ṣe main lecturer 10 minutes gan ni àwọn fún ẹ fún 10 minutes kò fi explain allegation tí gbogbo ọmọ Nàìjíríà ká gbọ́ lẹ́nu ẹ̀ báyìí àáfà kankan ọba ní private talk àbí private discussion kò ṣẹlẹ̀ ń bẹ̀ ó yẹ fún lójú wo podium kó gun podium meanwhile before kó tó sọ̀rọ̀ àwọn àáfà tí wọ́n fìwé pé wọ́n ti ṣe lecture Professor Oladosu ti ṣe lecture Imam UI ti ṣe lecture àwọn èèyàn ti sọ̀rọ̀ níbẹ̀ àwọn ọmọ Haúsá tó wà ń bẹ̀ wọ́n ń sọ pé kí wọ́n jọ kí wọ́n máa sọ ìbò àwọn àfáà wa ní níjọ́ táwọn wá ti yín nílẹ̀ Haúsá èdè Haúsá lẹ̀ ń sọ ilẹ̀ Yorùbá lẹ̀ wáyé Yorùbá làwa náà sọ àwa náà ń wẹ́ ẹni tí ń tú fún wa ní èdè Yorùbá ni ẹ̀yin náà wá tẹ̀ntì ọmọ tú fún yín ní èdè Haúsá ṣùgbọ́n a rí àwọn kan tó jẹ́ pé wọ́n kọ́ sọ English díẹ̀ bí kò sọ English bí ìṣẹ́jú mẹ́ta wọ́n máa fi Yorùbá yòókù gbá lọ so ìgbà wọn á gbé máìkì fún Gumi ẹ wá béèrè pé ok wọ́n invite ẹ wá o ẹ jẹ́ ká analyse ọ̀rọ̀ tó sọ sẹ́rí ọ̀rọ̀ tó sọ èsù gbé nǹkan mìíràn sáwọn yẹn lẹ́mìí ọ̀rọ̀ tó sọ náà kí Nàìjíríà kẹ́kọ̀ọ́ wà lọ́wọ́ pé ẹ jẹ́ àwo speech ẹ̀ gangan àwọn ẹ̀kọ́ wo la derive fún bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti jó ń bí díà kì í sábà ní tí ó fi lè máa derive fún nǹkan so ọ̀rọ̀ pé kọ́sà máa lágídí nítorí pé ọjà ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n dupò wọn ò rí mú ṣe bí wọ́n ṣe ẹ̀sáàmù kí á nìtú ariwo tẹ́ máa ń pa páàsì ẹ̀ wá ń pariwo yáàkì so kí ló fà Gumi wá sọ̀rọ̀ pé bó tiẹ̀ jẹ́ wípé òun ọ̀gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ torí pé Yorùbá ni ẹ fi ń sọ ṣùgbọ́n òun rí wípé gbogbo àwọn tó ti sọ̀rọ̀ ṣáájú òun níbí wọ́n kọ̀yìn sí mímọ́ gbésùmọ̀mí wọ́n kọ̀yìn sí mímọ́ pààyàn kódà ń bẹnu àwọn irú Imam UI wọ́n ń sọ̀rọ̀ débi kó wọ́n lọ gbé pódíọ̀mù kó wájú wọn tí ń lambast everybody pé gbogbo ẹni tí bá ń sọ̀pọ̀tì pààyàn bóyá nítorí pé àwọn èèyàn gẹ́ tó ti wá rí ńlẹ̀ àwọn àfọwọ́ wa vibrate gan pé gbogbo ẹni tí sọ̀pọ̀tì bandits
ẹni tí ṣe báyìí kíní kan báyìí ní ìkankan apààyàn ní àṣẹ kíní kan ní ó sì wá ń jókòó. Eléyìí kú lọ́rọ̀ pé à ń fojú à ń fetí gbọ́ wọ́n ń play audio fún òun gangan jókòó kálukú wá ń sẹ́ńtà ọ̀rọ̀ lé lórí sọgbọ́rú ẹ̀rí ni sílẹ̀ Haúsá wọn ó ti sọ̀rọ̀ eléyìí fún pé eléyìí anti-Islam ni eléyìí ò sí inú Islam àwọn àfáà wa kó àwọn tí ó sì máa tu fún ó sáà ń rí ní sì ń gbọ́ èdè Lárúbáwá kọ̀ọ̀kan tí wọ́n fi ń sí wọ́n sọ̀rọ̀ lọ ọwá ní bóun ò tiẹ̀ gbọ́ gbogbo ẹ̀ láwọn Yorùbá tí ń wà ń bẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan tí ń ta sí létí ní gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ kò sẹ́ni kankan tó sọ̀pọ́ọ̀tì bandit ó ní ṣùgbọ́n tóun bá yọ síbì kan àwọn èèyàn máa ń fojú burúkú wò ó kọ òun sì ti bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní ṣùgbọ́n ó wá fẹ́ mọ̀ sọ àwọn pọ́ìntì kan ṣẹ́rí pọ́ìntì yẹn lábẹ́ ká mọ̀ pé lórí ìwọ tó bá parẹ́ nítorí ọ̀rọ̀ Nàìjíríà ó déwájú ọlọ́ọ̀bá ìwọ́n Ọlọ́run tó ní wọ́n máa fìyà jẹ ọ́ pé eléyìí ọ̀gbọ́n wàláì gbogbo ọ̀rọ̀ kọ́ gbogbo ẹnu kọ́ mo lè fi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ìyín sọ díẹ̀ ìwà máa jọ sí tí ó bá jẹ́ pé 36 ẹ bá ń ṣiṣẹ́ dáadáa ó wà mọ̀ pé àṣà wà nínú ewu Nàìjíríà ó ní ìgbà tí àwọn ọmọ báńdíìtì yẹn ti ń pààyàn nílẹ̀ Haúsá ẹ máa gbọ́ mi o ṣé ẹ rí ọ̀rọ̀ kan bẹ eléyìí wà lórí social media kálukú náà lọ wá Ali Mustapha tó jẹ́ ọ̀dìlẹ̀ Abacha tí wọ́n ti sẹ́wọ̀n tó ti báyìí tí wọ́n ti sẹ́wọ̀n tí wọ́n ti mẹ́wọ̀n nígbà wọn fi ilẹ̀ ọ sọ̀rọ̀ kan o lórí ọ̀rọ̀ Boko Haram ń bẹ lórí YouTube o ṣe hàn pé àwọn tó máa sì rí Nàìjíríà nu tó ní ọ̀rọ̀ Boko Haram ó ní ó ní bá ní ọ̀rọ̀ bá ń ṣe ń pààyàn lé Haúsá ó ló ní bá ní ó níbi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ó ní nǹkan kan bẹ tí wọ́n discover nínú nǹkan àlùmọ́ọ́nì lórílẹ̀ tó wọ́n ju góòdì lọ ó sọ iye millions of dollars tí wọ́n fi ń ra kíní rẹ̀ kékeré báyìí tó ní ibẹ̀ ó nípa yẹn ti bẹ̀rẹ̀ torí pé táwọn kan bá ti ranjú mọ́bẹ̀ pé ókè ìlú yìí ẹ̀jẹ̀ ajẹrun kálíbà máa rí nǹkan ìní sọ̀jú bá ń lọ ọ̀rọ̀ pọ̀ ìwọ náà lọ gbọ́ àìmọye nǹkan míì tí ó ṣẹlẹ̀ nínú ayé tá a wà wàláhì sótó àìrìn jìnnà láìra bu kí ọ̀kẹ́rẹ́ tó bá rìn jìnnà ó rí arọ rẹ̀ tó ọmọ wò pé àdúgbò wa ní nǹkan ti ẹ̀rọ tó ní tẹ́ mọ̀ ń sọ ìfẹ́ mọ́ mákàjúwe wa ni o tá a mọ̀ di wọn níbẹ̀ kí tá a wà ń bẹ̀ nǹkan bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kó jáde ń bì mélòó wọn ní kó jáde tí a sọ fún wa lórí níwùsì nǹkan pé Nàìjíríà ló ń wò tó bá ń sọ pé náà bá ti gbọ́nu ní ìsìn ọwọ́ á ní òkè nígbà tí ìjọba Nàìjíríà tí ọ̀rọ̀ abáǹdìtì yìí ṣẹlẹ̀ ó wá ní ẹjẹ́ á lọ jókòó pẹ̀lú wa ó yẹ kí ọkọ̀ ronú sí báwọn wọ́n ń pààyàn wọ́n ń sin gbogbo ẹ̀ ìtumọ̀ yẹn pé agbára àjọba ọ̀ka wọn bóyá níṣẹ́ tiẹ̀ ló ti jìjọba lọ ni o bóyá ìjọba òkò níṣẹ́ bọ́ta ni o ìpànìyàn ò sì stọ́ọ̀pù ìtumọ̀ ìjọba tágbára yín ọ̀bà ká wọn láti lè kojú torí pé ìyìn tí Islam ń sọ òun ni pé gbogbo ẹni tí bá ń gbé sùmọ̀mí báwọn tí ń dẹ́rù báyàn tí ń terrorize èèyàn ìyìn tí Islam sọ pé innama jaza'ul ladina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fi ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfawna min al-ard dhalika lahum khizyun fil hayati dunya so títí dé parí àyà Ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n máa ń gbé sùmọ̀mí hiraba kéèyàn amrọ̀bà ni o àbọ̀ ń lọ ṣe ìkíní ni o Ọlọ́run ní ẹ̀san tí ẹ máa fi san wọ́n ni pé kì í ṣe pé ẹ lọ jẹ́wọ́ wọn o Ọlọ́run ní ẹ pa wọ́n mọ̀mọ́ ìfẹ́ kàtọ́ lásìkò ti lọ Ọlọ́run ní ẹ pa wọ́n ẹ kàn wọ́n mọ́gi pa ẹ fínísì wọn Ọlọ́run wa ń sọ èyí tó bá jẹ pé kò pààyàn ọkàn lọ gí nǹkan ṣùgbọ́n gbébọn lọ́wọ́ kò pààyàn ọkàn gbó lọ́wọ́ rẹ̀ onídàájọ́ tẹ̀sí fún èyí tó bá pààyàn onídàájọ́ tẹ̀sí fún so ńgbà àjọbọ̀ wa ti lè ṣe ọ̀dà agbára àjọbọ̀ ọ̀kanu sáàmù àwòrán ni ẹ̀jẹ̀ á lọ negotiate òní sọ báyìí mi kọ́ mọ̀ ń bá a sọ o pé káwọn ọ̀rọ̀ negotiate pẹ̀lú wọn ṣé ẹ mọ̀ yín pé n tí mo sọ yẹn indirect ọ̀rọ̀ nìyẹn kí individual kan lọ bájọba pé àwọn tí wọ́n ń dà lóru táàrí ṣe kiri sí ṣé ẹ̀kú tí lọ́gbọ́n sọ̀rọ̀ sí ìjọba nu pé nígbà tágbára yín ọ̀ka wọn sáà ní lọ gẹ́gẹ́ negotiate sáà máa wà àwọn èèyàn rẹ̀ òun fira àwọn kalẹ̀ because Haúsá kan náà jọ ni wọ́n jọ mọra wọn ni àwọn ni wọ́n mọ genesis problem
ó ní tó ń bọ̀ wá ń lọ ń bá àwọn ẹni nínú igbó pé kí lẹ fẹ́ láwọn tó ń lè mọ̀ torí kò lè mọ̀ gbogbo wọn tán àwọn tó ń mọ̀ yẹn tó ń bá lọ ń bá wọn nínú igbó pé kí lẹ fẹ́ ó lóun wá rí i pé wọn ò lẹ́kọ̀ọ́ wọn ò kàwé òun á òkè ìjọba òun ti lọ bá àwọn ẹni ìjókòó wọn ò níṣẹ́ lọ́wọ́ ọwọ́ tó dilẹ̀ lè ṣùgbọ́n ṣé ẹ máa sanwó wọn kẹ́ ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fún wọn níṣẹ́ kẹ́ ẹ ṣe gbá kẹ́ ẹ ṣàwo. ó ní but bóun níjọ́ tó ń lọ ń bá bóun ṣe ń bá wọn jókòó ó ní ǹjẹ́ ẹ rò lórí fídíò tó jẹ́ pé òun nìkan ló ń dá lọ ó ní ìjọba máa ń kó security tẹ̀lé lẹ́yìn àwọn ọlọ́pàá má tẹ̀lé òun lọ síbẹ̀ lọ bá wọn bandit yẹn sọ̀rọ̀ àbẹ́ ẹ̀rọ ọlọ́pàá Nàìjíríà nígbà tí tó ń bọ̀ ńbẹ́ náà wọ́n fọ ọlọ́pàá tẹ̀lé o ẹ̀ńtẹ́ ń pè lọ́daràn ìjọba Nàìjíríà gẹ́gẹ́ ò pè lọ́daràn o ó ní ọfọ ọlọ́pàá tẹ̀lé o ṣé ẹ mọ̀ pé tí lọ́gán sọ ńbẹ̀ ni pé ok ṣe ìjọba ọ̀mọ̀ sí lílọ ní à ń fọ ọlọ́pàá tẹ̀lé yàn ó yá abẹ́ fẹ́ kéèyàn máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọwọ́ àjọrò ńlẹ̀ pé ṣé bóun ṣe ń lọ sóun dá lọ ní síbẹ̀ ń rọ́lọ́pàá tẹ̀lé egun wọ́n dẹ̀ sàwọn ọ̀rọ̀ yẹn ó sì kú wọn ò grant wọn ní anybody ọmọ interview rẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ ó ti wá wọn ò pé wọ́n sì fún lọ́rọ̀ sọtẹnu ẹ̀ tó ẹ dákun kí ló ń bí dé àwọn bọ́ta sí àwọn alùsùnà ni ó wọ́n ti gbé Boko Haram dé ó wọ́n ti fẹ́ gbàgbà dé ó Gumi ti wá ó ẹ wá ń pariwo rọ ẹ wá máa gbọ́ bàbá jẹ́ ìróyè tí ẹ wá ń pariwo ìjẹ́ bẹ́ẹ̀ ṣe kankan wọ́n sì gbá wọ́n bá inú tí bàbá yìí máa ń fi ń ṣèyànràn tí àbá tí a ń sọ̀rọ̀ jẹ́ òróyè tí a ní wọ́n fẹ́ pa wá ní o wọ́n fẹ́ pa wọ́n á dákọ̀ ara wọn ẹ̀mí mi ò ṣe torí mi mọ̀ sọ pé kábàáwọn gbogbo yẹn ní kẹfẹ́ lọ́dọ̀ wọn kankan Saudi ló gbé gbogbo orí wa ọ̀rọ̀ wọn máa ń ta àkùrà wọn ń tẹ́ fi mọ̀nu ẹni Saudi òun ló fi àwọn nǹkan kankan dalẹ̀ rú ṣé Saudi tó lé Gumi padà tó lè jẹ́ pé irun tí Saudi ń pèpè sínú kún ó lé Gumi padà ó dé ní ṣé ọ̀kọ́rọ̀ yẹn ti takora wọn ẹni kí o Saudi náà yí balẹ̀ jẹ́ Saudi wá rí tẹ́ ẹ bá gbà pẹ̀lú ntí Gumi ṣeun pé ntí súnà kọ́ wa nu tẹ́ ẹ sọ pé súnà yẹn Saudi láti gbé wá Saudi ọ̀wà tún lé ẹni tí ń bá polongo tó gbé Saudi wá ní mọ́wọ́nú ìlú àwọn ọwọ́ pọ̀ ń bá wọn ṣe mítìn yẹn bíjọba Nàìjíríà ọba lè mójútó ọ kún ọmọ nǹkan tí wọn ó ṣe tíjọba ń rán yàn tẹ̀lé ọ àwọn ò ní gbà kọ wọlé ṣé Saudi ń ṣe irú ẹ̀sìn tí ń bẹ ní Saudi nù ṣé wọn ò ní gbà láyè pé ìwọ tó ń bá wa apply ìta gbé wá ẹ̀wò irọ́ tẹ̀ ń pa ẹ̀yin tẹ́lẹ̀ náà káyìn lé ọ̀yẹ́ kẹ́rì pé mo ti já yín tábà pé dádì jẹ́ ń róyè wọn ò lẹ́nu lórí ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì dádì jẹ́ ń róyè tí a ń pariwo àwọn tó yìnbọn ọmọ lọ́wọ́ tí a ń pariwo wọ́n ti fẹ́ pa mí ni o wọ́n ti fẹ́ ti kiri kan o àwọn àdùsúnà ni o torí kan sáà kẹ́yìn èèyàn yín tẹ́ wà ní òde kan wọn tẹ́lẹ̀ kẹ́ ẹ mọ́ bàa jà ní tí wọ́n fi ń pariwo nǹkan ẹ̀ dádì jẹ́ ń róyè yìí àwọn máa ń ṣèyànnà pé ọmọ Tinubu àjọ ń ṣe ni ìkànkàn ẹ wá lọ́kẹ́yìn ọ̀balẹ̀ Gumi tẹ́ ń sọ yìí sí Tinubu ọgbà lálejò àwọn èèyàn wá gbé fídíò rẹ̀ jáde lọ́yà ṣé ẹni tó jẹ́ wanted àbí ṣé wanted ni ọmọ Tinubu gangan president wa lọ́wọ́lọ́wọ́ Gumi gangan wá lọ pé fíṣítì sí wọ́n tó wá gbé fídíò jáde Yorùbá ní alára òru ìwọ ló kó àìsàn ó kó àìwú ìní sọ̀rọ̀ tí àbá Tinubu sọ ní bí ìjarun àbíjò lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì ẹ ń bá gbọ́rọ̀ yóò tún mọ̀ pé ọlọ́nìkan ló kù tí ó láwà àbá ti sòótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn náà sọ pé ó lójú ibi táwọn lè sọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ mọ́ so lójú sọ pé gbogbo ń téèyàn tó ń kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèyẹn lè sọ lórí afẹ́fẹ́ nígbà téèyàn bá ń já torí àwọn olóṣèlú kan ni irọ́ ni ẹ̀yin lágbájá mọ́ wà ẹ̀yin kìíní kan sórí pọ́ọ́bá ilé parẹ́ tọ́ lọ báyìí ọkàn rí wọn papọ̀ ni bóyá ní umura bóyá lájì àwọn ó pẹran lórí fóònù lálẹ́ bò ní tún àwọn èèyàn tó dé ìwọ ló ń sọ pé no wọ́n ti jà wọ́n ti fa káàdì ya wọ́n wà fún akẹ́kẹ́ yá sórí wọ̀ náà fi wàhálà ṣe lọ́rùn ọ̀rọ̀ Nàìjíríà yìí ṣe má pè òun kọ́kọ́ wò ta
kàlápàlápà wá wò ta pé sílẹ̀ ti máa tó bá wò ta wò tó bá bọ́ báyìí wọ́n rọ́bọ̀ fún ọ ní ká òwò pé gbèsè wọ́n náà ṣe abọ́ ta ní ìsìn sọ̀rọ̀ pé òun gidi lápele. jàmáà àwọn àáfàá wa wọn èyí ṣàgbésùmọ̀mí o conference tí wọ́n ti pè alhamdulilayi kì í ṣe wọn ò sọ pé conference alùsùnà Supreme Council for Sharia sálùsùnà nìkan ló wà ńbẹ̀ ó ń sún fi wá ẹni tí èso alùsùnà torí pé ó kó gbogbo mùsùlùmí sínú ṣùgbọ́n tẹ́ ẹ bá rí nítorí pé àwọn àáfàá wa ní post níbẹ̀ ṣé òyìnbó Akíndélé ni vice president tó bá jẹ́ pé nítorí pé wọn ò invite tí ẹni fi ń dùn sọ nǹkan míì gbogbo àwọn tó débẹ̀ kálukú ń débẹ̀ conference wọn pé tó lè comprise everybody Nigeria ọ̀dẹ̀ declare ni yìí wanted akálà ṣe ó domi tútù sí everybody lẹ́mìí ó do kálukú èmi gẹ́gẹ́ pé irú ọkùnrin bú torí pé orúkọ bú mi ni ó mú wá nílùú bí tó jẹ́ pé iṣẹ́ àwọn àfọ̀nbídé àti ń já wọn ní iṣẹ́ ti rí nǹkan ó àti wọn kí ariwo tí wọ́n máa panu. ìgbà kan bẹ tí wọ́n list pé ẹ máa wo gbogbo àwọn ẹni yóò Boko Haram ní wọn á ka gbogbo àwọn afọwọ́nù súnà Professor Abdulrasaq Alaro Boko Haram ní kíní kan àwọn ẹ̀yà Boko Haram ní kíní kan Boko Haram ní Karabudin Boko Haram wọn á ka gbogbo wọn mo jáde nígbà náà ni mo ní ṣe é mọ̀túnmọ̀ Boko Haram ẹ láwọn ti sọ pé ìwé àràmù ni gbogbo àwọn tẹ wá kà ní ẹni skul sọ pàkọ mọ́ra wọn gbogbo àwọn tẹ ẹ̀ka pátá yìí ní ẹni skul táwọn ọmọ ti ń kọ̀wé ẹ sì pẹ̀ Boko Haram irọ́ tí ọ̀dọ́ ni kò sí ẹnì kankan náà àwọn tí ẹ dákọ tí wọn ò ní standard school ṣé òmìnira ilé àní òní ṣé sọ́sán bẹ́yà ni òní ṣé Dr. Sarafudeen ni òní ṣé Professor Alaro ni òní. so tó ń bí díẹ̀ bá fẹ́ ṣàbòsí wọn èé palẹ̀ mọ́ dáadáa tán wọn kàn tó yọ̀ ń bí àbòsí wọn ni wọ́n ní dàdí jẹ́ róye ni kí o Saudi jẹ́ kí o tàwíìdì ìmọ̀lọ́ ẹ máa gbọ́ wọ́n ní kí o tàwíìdì náà wọ́n kọ́ sí lábẹ́nú gbogbo tálùsù náà ń sọ èwo ni ẹ sọ pé Saudi sọ báyìí rí ọ̀yà wọ́n mẹ́rin wá nu Kùránì sọ yẹ kẹmọjú ogun wọ́n mẹ́rin wá ẹgbára lọ́lọ́ ọlọ́ni wàhálà lọ́ọ̀yì fálíyàtà wá kálílì mú mi nù ṣé Saudi lọ́kọ̀ àyà dàdí jẹ́ róye gbogbo tá alùsùnà ó mú wá wọ́n máa lọ nù Kùránì wọ́n máa lọ nù àdìsí ẹ wà ní ìròrí Saudi ni ṣé bí Kùránì náà là ń sọ fún ọ ọyá túmọ̀ wàhálà iyyaka na'budu wa iyyaka nasta'in kí ni túmọ̀ iyyaka na'budu ìwọ nìkan sọ torí pé nínú kéwù à ń pè kíní kan ní tẹkidimu mọ akuhu takhir yufidu al-qasr in tó bá yẹ ká gbé wá síwájú tá a bá ti gbé wá sẹ́yìn in tó yẹ ká gbé sẹ́yìn tá a gbé wá síwájú nǹkan yẹn ò gbọdọ̀ kọjá I went to Lagos dhahabtu ila Lagos mo lọ sí Èkó ọlọ́ba lédè lárúbáwá tó wá lè change ẹ̀ padà kọjá yìí pé wọ́n à ní I went to Lagos wọ́n à ní to Lagos I went ṣùgbọ́n kọ́ lọ́nà èbù lárúbáwá sọ pé ila Lagos dhahabtu tí má ti sọ bá ń tún rẹ pé Èkó nìkan ni mo lọ ń lọ bò mí ṣùgbọ́n tí wọ́n sọ pé dhahabtu ila Lagos mo lọ sẹ́kọ̀ọ́ ó tún lè sọ pé ọya ẹ̀pẹ́ náà ó lè mí pé kò nìkan lọ ó sì lè mí pé kì í ṣe bẹ̀ nìkan lọ ṣùgbọ́n tó bá ti gbé ntọ́ ẹ kó wọ́n wájú padà wá sẹ́yìn nínú ìdílé lárúbáwá ìtura pé nǹkan yẹn nìkan ló ṣe ọ̀ gbọ́dọ̀ ṣe nǹkan mímọ́ Ọlọ́run bó ṣe yẹ kó wà nínú ètò rábà ni pé nà àbúdúkà wà náà stẹ̀ inú kà á máa sìn ọ́ á sì mọ wọlé rárá ṣe normal arrangement inú Ọlọ́run wá gbé object of the sentence ó gbé wá síwájú ó wá ní iyyaka na'budu tó fẹ́ tu jẹ́ pé ìwọ nìkan sọ láàmà sìn á wà béèrè pé kí ni ẹ ń pè níjọsìn àdúrà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torípa nàbí sọ fún wa pé àdúà wà lè ìbàdà ìtàlùsùn náà fi di oníwàlá nù ká àdúà wà lè ìbàdà tó ànábì ní àdúrà gangan níjọsìn ọlọ́run sọ pé ìwọ nìkan sọ́ọ̀bù pé tó bá fẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ pé ẹlòmíì jù tání lọ ọlọ́run torí pé ìjọsìn ni tọ́lọ́run ti kọ́kọ́ mọ̀ fún olùbí ìwà wájú pé iyyaka na'budu ìwọ nìkan ṣoṣo láàmú ṣe àníṣe nǹkan míì a jẹ́ pé ò lè pokò àǹjẹ̀nu ẹni tí ń pokò àǹjẹ̀nu yóò bínú pé àwọn alùsùn náà mà dalẹ̀ rú ṣé adalẹ̀ rú náà àbáyà Kùránì àbí kéwọn ni òye wọ àwọn tí ń pokò séwù pé ṣé Ibrahim nìyá ìsànú mi wọ́n ní wọ́n ń lálẹ́ pé séwù ṣé bí à ń ṣàdúrà náà ni Saudi lọkọ eléyìí òun rẹ dárí jẹ róye ọmọ ọmọwé wọn á lóní ráìtì sẹrọ ráìtì là ń sọ wọn lọmọ ọgbọ́n ẹni wọn sànńdì sédìí jẹlé ọgbọ́n wọn iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan sọ láàmú wárán sí lọ
báàlù sùn náà sọ̀rọ̀ a máa túnu àyà tó ní kẹ́ ẹ mọ̀ mú ẹni tí ì ṣe mùsùlùmí ní ọ̀rẹ́ ayò sọmọ túmọ̀ ayò kò sọ pé ò lè bá wọn ṣe àwọn ọmọ túmọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé bosom friend kòríkòsùn ẹ̀yin wá di kòríkòsùn débi pé àwọn aláwo ṣe kí wọ́n ń pè yín sábà ààrẹ jẹ́mọ̀ tá a lẹ́bi tí ń jọ́nà bàbá. ماذا تقولون ẹ mọ̀ ń bọ̀ tọ́jọ́ ti lọ ni so gbogbo nǹkan ẹ̀ lálùsùn náà ṣé Saudi lọ́kọ̀ ogun tá à ń sọ ilẹ̀ pé kẹ́ ẹ mọ̀ mú kíní kọ́ máa wáyé káàkiri kẹ́ ẹ tó àwọn sọ pé lọ́dún yìí ọ̀dọ̀ pásítọ̀ kíní kan ní ti lọ jẹ kíní kan ẹ sọ sànà bí ọba àwọn Christian gbé ní Madina kò bá wọn gbé ní kíní níbo ló ti lọ gbóúnjẹ wọn sáwọ ọba yẹn gbé anáìsì sáwọn tí èyí ṣe mùsùlùmí ju ẹ̀yin gangan síbẹ̀ ṣe rò pé báwọn tí èyí ṣe mùsùlùmí lò lọ rò pé mo gbọ́rọ̀ rọ̀ yẹn gbé kalẹ̀ ṣe ara àwọn tẹ́ ń wò ní kíní àwọn tí èyí ṣe mùsùlùmí gan mọ̀ tí wọ́n bá bí wọ́n léèrè pípò lágbájá sí wọn lágbájá náìsì o wọ́n máa sọ fún wa kẹ́ tí a bá béèrè tí lọ́wọ́ àwọn tí èyí mùsùlùmí wọn ni mùnàfíkì ni ṣe ẹrù sáwọn ń gá wọn tí èyí mùsùlùmí lórí ni tẹ́wá síbi ẹni pẹ́ ilẹ̀ ń pèpè sí unity wo lẹ̀ ń pèpè sí ẹ̀ ní aláwo ní ìjọgbọ́n yọ ṣe kọ́rọ̀ wọn àmọ́ ní gbogbo yẹn ní kèfèrí torí pé kèfèrí ní yín náà ti sọ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ẹ ti ń ṣe nǹkan ìsìláàmù lọ́sàn-án kèfèrí lóru mùnàfíkì nínú ìmùnàfíkì náà fi dáríkìlẹ̀ asfali minan náà ní tí wọ́n á dùn yín lẹ́ máa yọ gbogbo nǹkan bẹ́ẹ̀ ìyẹn ti di kèfèrí ní ẹ̀yin lẹ́dì kì í ṣe pé gbogbo èèyàn torí ẹ̀yin kọ̀ wá rí bẹ́ẹ̀ sẹ́ńtì ọ̀bàláwo ṣe láláwo ọ̀bọ̀ tàpó fún un ní owó ẹ̀sùn oníkáwá bẹ́ẹ̀ lọ́wọ́ òun fẹ́ dípò kan ó ìní gbé lọ kóòtù kó sì lè parọ́ mọ́ mi kó mo fóun lówó ṣùgbọ́n gbà mo ti mọ̀ kí tí n bá dán wò ó lè yíwọ́ ẹ má pe kinní kan léèbò fún wa só ti yé báyìí àwọn àáfàá wa Ṣóyèsá Akíndélé wọn yéé ṣe báńdíìtì Babalágbé ni yéé ṣe báńdíìtì ṣé ìmúra ẹlẹ́yà wọn yéé ṣe báńdíìtì bàbá wa Dr. Sọ́ráwù níwò wọn yéé ṣe báńdíìtì ẹ mọ̀ tí mo báńdíìtì ni àwọn agbẹnipa tí wọn àfẹkílẹ̀ Yorùbá dàrú àwọn tí ń gbádùn lọ ọgá tí ń gbádùn ìfẹ́ kí wà lọ sí tẹbárẹ nǹkan sọ pé ẹ dàrú kò ní tí ọjẹ ni o àwọn tí mò ń sọ máa ní tí ọjẹ àwọn níwọn àfẹkílẹ̀ Yorùbá dàrú tí wọn ní nǹkan míì bómi jùlọ Yorùbá lọ àwọn tí ń gbádùn àwọn gan tá àgbádùn tó wọn gan ẹni sí àgbọ́dọ̀ sọ pé kọ dàrú nígbà tí yọ ọjẹ yẹn àmọ́ ní kọ dàrú gbogbo níbo lọ fẹ́ sá lọ 09098 889939 091 2 mẹ́rin 29 39 so kọ́lọ́n kó sànù wa tí yẹn kẹ́ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ́ mọ ní ìsọ kíkẹ́ ṣe pé àlébù náà lámọ̀ sáré wá wọ́n fi conference yẹn wọ́n fi tanka conference rẹ peter sọpà kò sí àṣẹ mú déètì lánàá ni lódò hello wàhálà sàlám. náà kí ni awí nìsín wọn ní kí ló dé tí gómìnà fi sínú àìfì gómìnà ẹni tí kí ló dé fi sínú àìfì sẹ́mi mọ́tà àìfì ni mo ní òṣù kọ wọn bẹ ẹni kí ló dé tí ò fi sí bẹ èmi kọ́ lọ́gánáísà ẹ lọ bá ọ̀gánáísà ni náà hello ẹ̀yin tó ń bínú pé kí ló dé tí ò fi sí bẹ àbí ṣebí à ń bínú pé kí ló dé tí ò fi sí bẹ ni mo ní wọn kò sókàn ọ̀nà àìfì sẹ́yìn lẹ fi bẹ ni hello wàhálà sàlà èmi kọ́ lọ́gánáísà náà èmi lẹ́ àhálẹ̀ mọ́ ọ̀sẹ̀ clear lẹ́mi yín ni dára torí irú nǹkan báná la fi clear rẹ̀ àwọn àfẹ́ yìí tí Gumi ń ṣe kọ́ran wọn lọ bá àwọn báńdíìtì kò sẹ́ni kankan tó fọwọ́ sí i ṣùgbọ́n kíní kan ẹrù ẹwọ́ olókèlè ń wò ẹ̀ wò sálẹ̀ gbogbo ẹnu kọ́ la ṣe lè fi sọ̀rọ̀ lórí kíní ìjọba tí ń fún yàn ní security tí a ń tẹ̀lé káàkiri ẹ̀jẹ̀ lómi wọn mọ̀ ọ̀dà hello wa alaikum salam yes sir okay àníwọ̀n ọyọ sínú ọlù báyìí lójijì kò
kò sì tiẹ̀ fẹ́ sí Islam wa ní kan wá lé wọn ò gbà lálejò special, wọn ò ní private talk pẹ̀lú rẹ̀ wo orí social media ojú agbo tó wà náà òun náà ni so wọn ò gbà lálejò kọ̀pẹ́ gan wàlúkù sára yes. So clarification yẹn lèmi wá sí pé àwọn àáfàá wa o wọn ò ṣe bandits wọn ò sì support bandits gbogbo lecture tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ lecture tó against the bandits níbo ni wọ́n ṣe pè yẹn wá ní tó ń go òfin tí ara rẹ̀ gbọ́rí láyé ọgbọ́n ń bẹ̀ ọ́ tí òfin tí ara rẹ̀ gbọ́rí láyé ọgbọ́n tí aláàlì gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ wọn sáà ní mọ́ra kọ pé Gumi ìwọ tó ń ṣe báyìí so ohun gẹ́gẹ́ kọ́ ni bandit ẹ máa gbọ́ ẹlòmíì mọ̀ lè dáná lórí ọ̀rọ̀ tí ó sọ wọ́n ní ọ ń sọ pé ẹja kò sọ pé ní tí ẹ ń ṣe dá ó ní ìjọba bóyá kẹjá gbówó fún ẹja lọ máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ sẹ́mọ̀ pé indirectly àwọn fẹ́ káwọn èèyàn get it indirectly nígbà tẹ́ ẹ̀ lé kọ́ńkà wọn tí wọ́n wọ́n àpá lọ́ní ẹjẹ́ wá fún ọ lówó kí wọ́n ti ẹ̀ ńlá ní ìjọba gan indirectly tó lójúṣe ìjọba gan ni kọ́ńkà wọn ẹ̀fẹ́ ká làmọ́lẹ̀ ni ojúṣe ìjọba nínà sóun gangan ni bandit ní kọ́ ní gbé èèyàn pa òun kọ́ ní pa àwọn èèyàn ọ wá ní àwọn tí ń gbé èèyàn pa yìí òkè ẹ̀yin lè já wò kéèyàn wá ní mo fẹ́ lọ bá wọn ṣe meeting ìjọba ètò ìran security ṣé báyìí kí wọ́n kó wọn lẹ̀ ni ṣé fẹ́ kéèyàn máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ni wọ́n ní níbo ni o àdúgbò bíbá là ń lọ o wọ́n sì wà ń bẹ́ o ṣéjọba ò tí máa bẹ̀ báwọn táwọn ìbá fẹ́ ṣàbòsí ṣéjọba ò tí máa bẹ̀ ibo mo ti lọ bá wọn ṣe meeting ẹ̀rù ẹnìkan tí wọ́n alágbára jùjọba lọ sẹ́wọ̀n pé ó yẹ kí kálukú wà very very careful ẹ má jẹ́ ń já yín tán ọ̀dà ń pàwọn èèyàn fẹ́ já so inshallah ọlọ́wọ́ ṣàánú wa so a máa pàdé. kápẹ́ òṣọ̀kan kì í ṣe ṣe òdì mọ́tò wíwà ìyẹn ọgbà gidi kàkàyè lẹ́sìn lolúwa fi ràn wá kálẹ̀ tẹ́lẹ̀ àṣẹ olúwa ní kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní alhamdulillahi rabbil alamin kì í dùn kó pọ̀ sókè lọ́bí oge àtàjọ mẹ́tò wá sí ti gbọ̀yìn ẹ̀gbọ́n alẹ́bàtì àmì ìnàlọ́wọ́ bọ́ tí níwà tó ń jẹ́ kẹ́ máa gbọ́ wa kétékété ńlẹ́ wọn sásù àti àti ń gbọ́ wọn látà ìkànnà ní South Suleiman buni Ibrahim Abu Ibrahim Besauke fún àtàbá ní ìbéèrè kan àbí kejì a lè pè wọ́n àbí ká tẹ́kìtì mẹ́sẹ̀gì sí orí nọ́mbà wọn tàbí visit 070-1000-439 bákan náà ká má gbàgbé wáàsí tó ń lọ lọ́wọ́ ní mọ́sálásí ńlá Ọjà'ba ní ọjọ́ Wednesday ní dédé aago 4:00 bíi nílá káfíyàn náà sọ̀kan so 070-1000-6439 kò ní nọ́mbà tá a lè fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí orúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jamiu èkè mọ́jọ́bàjẹ́ ní wákàtí súnà ìpàdé di ní ọjọ́ Wednesday pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run ní aago 4:00 l'Ọjà'ba máa sẹ́lẹ̀.